ajá no kí ló tó introduce mi sí báyìí ó náà ti ṣun ó níbi táyé òun ti bẹ̀rẹ̀ sí bàjẹ́ nìyẹn ó ní nígbà tó sọ̀rọ̀ ajá fún òun ó ní kó forbid ẹgbẹ́ òkú lára mi kájà máa lékì mi so àbí ọkọ yín lè sọ dájá kó máa lékì mi ó kàn nínú ọkọ mi kọ́ foreign dog ni ajá mi ni most of the time tóun bá wà lónìí tóun ò rí nǹkan kan ṣe ajá wọn ló máa lékè òun so kí ló wà nípa ajá lékè yẹn ó ní kó ń bẹ lọ sí Dubai lẹ́yìn wọn àtàjà wọn àwọn ọjọ́ náà stop ajá bíi ti bá wo I can't take alájà o ajá mi lè take ó ló máa kúrò bẹ́ẹ̀ mo bá lọ ń tò mọ́ bá ní do you want to go yes abúfẹ́lẹ̀ ọ̀run sí wọ I want to go and I will never come back again do you want to collect your car ajá kí wá ní HIV oníṣẹ́ òní kó bá ẹ sùn ni just for licking tó ṣe máa ń dáṣẹ́ ṣe máa ń là kan ó máa ń dùn mọ́ mi ó fẹ́ rí I will pour you some yogurt and the dog tó bá lọ gé jẹ́ ńkọ́ tó lọ gé mi nídọ̀jẹ́ kò lè gé ẹ nídọ̀jẹ́ ṣé ẹ̀ṣẹ̀ ń líkì mi ni ṣé bá já mi ni ó láti ṣùn kó persuade mi bá gbà ó ní I will give you money bá gbà ìbẹ̀nìyà ti gbà kọ́ọ̀lù ló bá ní no tí wọ́n bá tẹ̀ san 150 million kan máa tà bá ní òkè òun òde lóòkó tó fẹ́ jẹ́ǹtì o òkè bí ẹ bá kan ló sì gbó bó bá ń fà bá ní kí n gbà mo ní I don't smoke mo ní wàá lè smoke so the trade ò ṣe kí reason high o máa reason bẹ́ẹ̀ tó pọ̀lú ẹ̀ kéré ó fún mi ní kí short kan kì ní wáìnì ẹ̀kọ́ ju kékeré báyìí lọ ó ní kí mo mú báyìí ṣíù gbogbo ẹni tí mò ń rí wọn kéré jù mí lọ ó fa gbólé lórí ni o gbogbo ẹni tí mò ń rí kéré jù mí lọ ajá yẹn wá dàbí fine boy lójú èmi gan fúnra lára mi so you allow him to give it to you túmọ̀ yẹn bá ti da yogurt sí mi lójú ara báyìí ajá yẹn máa la bàjẹ́ sì máa ń la nǹkan yẹn àwa ala tán ala tó máa mọ́ kò ṣe mistake gèmí ní jẹ ẹ̀rù ń bà mí ó ní náà kò ní gé ẹ jẹ ó ní bó ṣe ń la ẹ kó wọn máa lá mi ni ó ní bọ̀ torí pé ò tí ì mọ̀ ń pa ẹ̀ ṣòwò jẹ́ kí n lè introduce ẹ̀ sínú nǹkan bẹ́ẹ̀ ó ní don't worry you understand ń jí ṣun bájá ṣe bẹ̀rẹ̀ sí lámi pẹ̀lú ajá ajá yìí lámi bí mo ṣe wọ̀ nìyẹn before that mi ò fẹ́ gbà wọ́n wá pé ọ̀rẹ́ mi ó ní bàbá mi sọ̀rọ̀ nípa ṣé kò sẹ́yìn fídíò tájà sí láwọn fún mi ajá ti láyé ló mo jẹ́ ń gbẹ́ni sóbò yìí ó ní stop jọ ṣe bá já lásán ni ajá tó ti treat ajá tó wà òkè jù wọ́ gan lọ kí wọ́n gan máa lọ kó affection ajá wọn wọ́n gbọ́dọ̀ fà ajá yẹn lábẹ́rẹ́ tó bá láyé tán torí o tí wà treated mi ní ìwò do it and come back let's go and flex ó ní òkè tó bá ti láyé tájà yẹn bá láyé tán má fọ ara máa gbébọ̀ mú máa láyé òun sọ pé ajá yẹn wà òkè bọ́n ṣe gbà nìyẹn ajá yẹn wà láwọn ó láwọn báyìí èèyàn ò lè láyàn bàjá ṣe ń láyàn wọ́n da yúgọ̀tì yẹn sí òun lára bá ala orí ìdodo òun ala bẹ́ẹ̀ni kó ti kó ajá yẹn bọ́ ṣe ń la gbogbo òjì òun lájá yẹn máa lámù wọ́n ní next time nísìn bàjá yẹn ṣe ń lámù àwọn máa bẹ̀rẹ̀ sí ojú ara wọn sójú mi bàjẹ́ máa là àwọn máa fa ìdó àwọn pé that is it pé simple thing ẹni bá tún pè ọjọ́ tí ń wò mí bá tún pè kọ́ pé wo àwọn wà busy gan àwọn wà ní meeting kọ́ kí ló ṣẹlẹ̀ nígbà ní wọ́n ti gbà láti send owó nígbà tí send owó sẹ́yìn sákàǹtì òun náà kó sẹ́yìn sákàǹtì òun náà pé òun tó kù láyé òun ní ìsòwò fẹ́ẹ́ enjoy ara òun ni gbogbo ilé òun ló máa tà tán bákọ́ sí fún báwọn pé 150 million kí ni ìyá ẹ̀ ta ẹ jẹ́ n sọ díẹ̀ fún yín nípa ìyá yìí mi ń fẹ́ dárúkọ ìlú ẹ̀ àwọn ìlú yẹn máa ń sábà lówó dáadáa òun àtọkọ ẹjọ ṣiṣẹ́ níbẹ̀rẹ̀ pípẹ́ ọjọ́ ayé wọn
ọjọ́ tó kọ ẹ̀ kú wọ́n kọ́ àwọn kan wá pé ọmọ ọkọ ẹ̀ ni wọ́n, àmọ́ fortunately for her gbogbo nǹkan tó wà tọkọ ẹ̀jọ́ ní Mr. lágbájá kan and Mrs. lágbájá kan ló wà níbẹ̀, kò sáàyè fún wọn láti kó fẹ́ pín ogún kan àbí nǹkan kan. Àwọn tó dé wá náà wọn náà fẹ́ pín ogún, gbogbo ọmọ wọn ti wà nílùú òyìnbó. Ọmọ ìyá yìí bí àpò ọmọ mẹ́ta ló bí méjì dẹ̀ ni wọ́n ti wà nílùú òyìnbó, kódà ọmọ ìlú òyìnbó ni wọ́n wà. Ọlá wípé ìgbà tọkọ ẹ̀ kú yẹn wọ́n wá sọ wípé wọ́n gbé ọmọ wá lẹ́yìn ìgbà yẹn ó bí kó lọ wú òkú ọkọ ẹ̀ kó gé wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ kó gbé fún kókó sódò káwọn ẹja dé àbí kó pa kó go fájákájá jẹ dànù. Àmọ́ àwọn ọmọ ẹ̀ bá sọ̀rọ̀ wọ́n dẹ̀ bẹ̀ bàbá àwọn kò ti kú kó dáríjì. Ó ní gbogbo ọdún táwọn fi lò ẹ̀tàn ló fi bóun lò, ó ní ẹlẹ́tàn lọkùnrin. Eléyìí fà tó fi jẹ́ wípé kò fẹ́ rí mi ọkùnrin látàn, ó bọ́kùnrin bẹ́ẹ̀ sì ló bóbìnrin. Wọ́n sí Nàìjíríà ó ní ẹ̀tàn lọkùnrin fi máa báyàn lò, ó ní wọn kì í fòótọ́ báyàn lò. Eléyìí bí nínú gidi gan débi pé wọ́n ní ọjọ́ tó lò ní Yaba kò ń báyàn já o bò kò fẹ́ rọ́kùnrin sẹ́ẹ̀. Láti ìgbà yẹn lọ tó ti wà òkè dáadáa. So mi mọ̀ pé ó ní skánskan rí skánskan tí ọ̀ ṣe pé bí wọ́n ṣe bí pé kí wọ́n máa wò dọ̀ kó máa dárúkọ ọkọ ẹ̀ kó máa ní ìwọ ó máa lọ wú òkú ẹ̀ ni ó máa fẹ́ já kẹjá jẹ́ kò yẹ kó wà nínú ilẹ̀ kò yẹ kí ilẹ̀ dúró gbà ẹ̀ nígbà tá a lè wá wà òkè dáadáa ṣá. Gbogbo properties ẹ̀ tó wà tọkọ ẹ̀jọ́ nìyẹn ló wá ń tà lóyọ̀ kọ̀ọ̀kan. Àwọn ọmọ òlúwa Nàìjíríà wá gbé so tó ṣe wá tàbẹ́ yẹn kò sí nǹkan tó fowó ṣe, ó sì ń tajà o ẹ̀ ń tà sọ ìṣì ń tajà ó sì nǹkan tó ń tà o tó ń ṣe kátàkárà tó kó sì náwọn stores ní ìlú òyìnbó o tó ń sọ o gbogbo country bíi 3 ló ní stores. So wọn ò gbà ẹni yóò lè ṣògùn owó, ó kàn máa ń like àwọn crazy things ni, kò lè ṣògùn owó so kò lè fi mí ṣògùn owó. Ọkàn mi balẹ̀ ń bẹ̀ yẹn ná gbà tí mò ń lọ ó ní bó ṣe máa fún mi ní 1 million 2 million ó ní kò tẹ́wọn lọ́rùn ó ní kí n máa lọ ó ní òun máa wò nǹkan tó ń fẹ́ ṣe fún mi. Ní òkè gbà tí mo délé mo délé mo sọ fọ́ọ̀rẹ́ mi nǹkan báyìí ọ̀rẹ́ mi ní kí n ti ọkọ̀ tó kọ́ lọ wẹ̀ náà kó wọ́n á fún mi ní ẹ̀jì mo ní mo ti wẹ̀ lọ́rùn nínú ó ní wọ́n tó drive dé ibẹ̀ mo ṣe bó ní kí n má fọ̀ ó ní ìyẹn kọ́ ni mo sọ mọ̀ kó bò máa ń rùn ni mo ṣáà wá àjọ wọlé ọ̀rẹ́ mi ó fún mi ní head kan head yẹn mo máa ń mọ̀ kó máa fún yàn bẹ́ẹ̀ ni ice block wà lẹ́nu ẹ̀ pẹ̀lú ice block yẹn ni akọ̀wọ̀sẹ̀ ice block máa ń so mi akọ̀wọ̀sẹ̀ sórí òbò títí mo fi dà. Nígbà tí mo dà tán àwa jókòó wá sọ̀rọ̀ ó wá ní ṣé mo mọ̀ wípé àwọn ọkùnrin ló máa ń súnà débi nǹkan tí èèyàn máa ń ṣe. Ló wá sọ story woman yẹn fún mi tí mo sọ fún yín yẹn ká tó wá sọ wọn ni so ọkàn mi balẹ̀ pé kò lè fi mí ṣoògùn o. Láti ibẹ̀ lọ ìyá ìka kò mí níjọ́ kan nígbà tá a máa débẹ̀ ní Ìkẹjà ibi òjìnà sí club wọn yẹn ó jìnnà díẹ̀ bò kò jìnnà púpọ̀. Ilé yẹn flat ọyọ̀kan ló wà ń bẹ̀ 3 bedroom flat ni ó ní space tó pọ̀. Ìgbà tí mo débẹ̀ wọ́n ti ṣe fence báyìí fence yẹn gùn bí pé ilẹ̀ yẹn wà bí 1.5 plot tàbí ọ̀kan bí pé 1 plot ṣá wọ́n ti gé báyìí ó ti rẹ́ni ó ti gbẹ ilẹ̀ lásán wà bó ṣe wà wọ́n ní this is your house sign lórí àwọn àbẹ̀ ó ní I give this house to you, this is it, you are the owner of this house. Mo ní house ó ní ẹ̀ so you and your friend can move to this place kẹ́ máa gbé bẹ̀ instead of you stay in that place. You know wọ́n máa gbé Ìkẹjà is still okay than that place. Okay o àti ṣeun ikú mi ń jọ̀gẹ̀dẹ̀ ikú ń rẹ́rìn-ín ikú ò mọ̀ pé nǹkan tó ń dùn nípa ni. Ọkọ mi bá pè mí ó ní kí n wá kó àwọn ọmọ mi ó ní torí kó àwọn ọmọ lesbian tẹ́tẹ́lẹ̀ lesbian náà máa yà kí n wá kó àwọn ọmọ mi ibo mo fẹ́ kó àwọn ọmọ mi lọ. Ikú mi ń jọ̀gẹ̀dẹ̀ ikú ń rẹ́rìn-ín ikú ò mọ̀ pé tí ń dùn nípa ni.